so yóò bá bọ̀ wọ́n ní ìlú tí ò bá sófin lẹ̀sìn ò sí ń bẹ, ìlú tófin bá ti wà dandan ní kẹ́sẹ̀ ó wà ń bẹ o, àti pé ẹlẹ́ṣẹ̀ kan tẹ́ rí ò ní lọ láláì jìyà ẹ̀ṣẹ̀. Àsámọ̀ òun lókì fún bí wọ́n ṣe ní wọ́n lọ lè yẹgi fún arákùnrin kan eléyìí tí ó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n jọ pàdé ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ilé ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Kwara eléyìí tó fi ìkàlẹ̀ sílùú Ìlọrin olúùlú ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́bọ̀ Thursday òun náà ló ti dájọ́ ọkú fún Abdulraman Bello. Ó ní wọ́n lọ lè yẹgi fún un látàrí pé ó ṣe bẹ́ẹ̀ ó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ ẹni ọdún 24 tí orúkọ rẹ̀ ń jẹ́ Hafsah Lawal ẹni tó wà ní ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ Kwara State College of Education nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí ìgbẹ́jọ́ eléyìí tí wọ́n gbé janlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday lẹ́yìn oṣù 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ń pààrọ̀ ilé ẹjọ́, adájọ́ Anna Ajayi òun náà ló wá rí i pé Bello òun náà ló jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn eléyìí tí wọ́n fi kọ́ ọ̀hún nípa ṣíṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n jọ pàdé ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Wọ́n ní ẹni tí wọ́n gbèdájọ́ ọ̀hún kalẹ̀ fún òun náà ló jẹ́ ògbóǹtarìgì afurasí àti àwọn 4 míì náà lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan eléyìí tí wọ́n jọ kó wọn pọ̀ ní oṣù kejì ọdún tá a wà yìí lórí ẹ̀sùn 4 ọ̀pọ̀ọ̀tọ̀ ìgbìmọ̀pọ̀ láti pani àti àwọn ẹ̀sùn míì náà lóníranran. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n wá túkù lọ́rùn àwọn 4 yòókù iyun Ahmed Abdulwasiu ẹni ọdún 41, Sulaiman Muideen ẹni ọdún 28, Uthman Jamiu Uthman ẹni ọdún 29 àti Abdulrahman Jamiu ẹni ọdún 31 lórí ẹ̀sùn wípé àwọn ò ṣe bẹ́ẹ̀ wọn mọ̀ nǹkan kan ò náà fi ní káwọn máa lọ ní rọ̀wọ́rọ̀sẹ̀. Àmọ́ Bello òun náà ló ti jẹ́ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti ń jẹ́wọ́ ló ti ń kà bòròbòrò wípé òun ṣe bẹ́ẹ̀ òun ṣekú pa Lawal ọ̀hún láti lè ṣe ètùtù ọlà ní wípé òun nílò ọwọ́ rẹ̀ lójú náà àti rí dájú pé wà lára àwọn nǹkan ètùtù eléyìí tóun nílò fún àjò owó tóun fẹ́ ṣe o. Àlùfọ́ ọ̀hún òun náà lọ ní ó gbà wípé òun fúnra òun láì ṣe pé nìkankan ṣe bẹ́ẹ̀ ó bóun dọwọ́kùn lòun gbìmọ̀ láti ṣe bẹ́ẹ̀ láti hùwà làlúrí ọ̀hún. Bẹ́ẹ̀ bá wá gbàgbé tí ẹ bá rántí ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún náà ló wáyé lọ́jọ́ 13 oṣù kejì ọdún 2025 tá a wà yìí nígbà tí Lawal tó lọ síbi ìkómọ ọ̀rẹ́ rẹ̀ kan kó tó di pé Bello ó wá ṣe bẹ́ẹ̀ ó ní kó wá sí ilé òun níbi tó òun gbẹ̀yìn ní agbègbè Ọ̀fà gáréèjì nílùú Ìlọrin tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ló wá padà gbẹ̀mí lẹ́nu rẹ̀ o. Nígbà tó wá ń sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe rí ló kọ́kọ́ jẹ́ kó di mímọ̀ wípé òye ṣe pé òun mọ̀ ṣe bẹ́ẹ̀ òun gbẹ̀mí lẹ́nu rẹ̀ o wípé níbi táwọn ti ń ṣe yùnkẹ́yùnkẹ́ náà ló jẹ́ wípé lẹ́yìn ọ̀rẹ́yìn náà ló wá chókì bí àṣà àwọn eléyìnbó tó sì jẹ́ pé ẹ̀rù tó ń bò òun ló jẹ́ kó òun ṣe gbogbo àwọn ẹ̀yà ara rẹ̀ bóun ṣe ṣe o. Àmọ́ ńgbà tó tún dójú ibì kan ó ní rárá kò mọ̀ rí bẹ́ẹ̀ o, asthma àtàkì ló mọ̀ ní o tó sì jẹ́ wípé ìbẹ̀rù òun lẹ́yìn ìgbà tó dákẹ́ ló jẹ́ kó òun ṣe àwọn ẹ̀yà ara rẹ̀ bóun ṣe ṣe. Àmọ́ gẹ́gẹ́ bí ikọ̀ akọ̀ròyìn Punch bí wọ́n ṣe ń jábọ̀ rẹ̀ wọ́n ní Bello òun náà ló jẹ́ pé wọ́n ti kọ́kọ́ gbé lọ sí ilé ẹjọ́ nígbà àkọ́kọ́ ní òní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 18 oṣù kejì ọdún 2025 tá a wà yìí ìyún ní ilé ẹjọ́ májísírèètì tó wà nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti wá ní kálọ̀ lè èédú sí ọgbà àtúnṣe eléyìí tó wà lókè Kúrá títí di ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025 níbi tí wọ́n ti wá bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lójú páálí o. Àmọ́ wàyí ilé ẹjọ́ gíga òun ti wá pa á láṣẹ wípé kálọ̀ lè yẹgi fún un látàrí pé lẹ́yìn ọ̀rẹ́yìn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ òun náà ni wọ́n rí pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án lóníranran náà ló jẹ̀bi rẹ̀ kọ́lé Elédùmarè kó ṣàánú wa ni.